Today we celebrate a virtuous woman described in Proverbs chapter 31, who is filled with integrity, discipline, who is hardworking, wise, and of noble character, in no other person than Ọmọlọ́lá Ọpẹ́yẹmí Káfí aya Ọláoyè. Ó wá máa gbọ́ bọ́kọ̀ rẹ ti ní máa kọ́ lórin fún ọ wípé. Aya mi ọ̀wọ́n, òkú ọdún, ìfẹ́ ayé mi òkú ìyèdò. Ìyá àwọn ọmọ mi òkú àjọ̀dún orí kádùn. Èmi àti rẹ̀ a ó jọ ṣàmọ̀dún. Ẹnjìnìà Ọlálékan Raphael Ọláoyè bẹ̀ mí níṣẹ́ òní ọ̀wọ́n sì jẹ́ bó ti fi rán mi. Ó ní oge ayọ̀ mi bí báyà bá jáyà rẹ̀ ó yẹ ká kí wọ́n ká gẹ̀ wọ́n. Ó ló ní ní ṣọjọ́ bí ìfẹ́ òun, ìdùnnú òun, ó láyọ̀ òun ni, ó lé ìjú òun ni, ó láyà rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ni. Màmá dára sí mi o, Olúwa yóò túbọ̀ máa dára sí ọ, ẹwà rẹ ò ní dòkú, ó wá ní dání kan ṣayé láṣẹ Lédùmarè. Màmá tẹsítímọ́nì o, ayé yóò túbọ̀ ti ara rẹ gbórúkọ Olúwàgà onírògùn àmúbọ̀. Màmá Ẹ́fọ́tà, ìwọ yóò máa lékè ṣáni. Ọdún tuntun tó wọlé tán wà lónìí o. Àsàn ẹ sanwó, àsàn ẹ sanmọ́, àsàn ẹ sàlàfíà òun ẹkú balẹ̀ ọ̀rọ̀. Ọkọ rẹ ní bá ọdẹlẹ bàbá tó bí ọlọ́mọ. Ó yá ní kìjà lábẹ́ òkúta. Lẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ líṣà bí ọmọ agbóngbò àkàlà. Ìwọ lọmọ erin jọ ogún ọ̀la o. Ọmọ àrídìí ogun lójú ogun òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Jọ̀gbẹ̀rú má jọ̀gbẹ̀kọ̀, torẹ́rú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn. Ẹgbẹ́ ọmọ ọ̀rọ̀ lọ́gà o. Ẹgbẹ́ ọmọ wòmúwòmú lóró ń ké. Ẹgbẹ́ mo dé mo sẹ́yìn oró kí n tó sẹ́tẹ̀ eégún mọ́lú. Ẹgbẹ́ ló ní báyìí sí o. Ẹ̀yin náà lẹni bá wà nítẹ̀yìn. Ẹgbẹ́ méjì ìjàra wọn níyàn rárá. Bọ́kọ bá ní báyìí sí, èkejì á máa ní bá wà náà ni. Aya Ọláoyè ó ṣọdún nínú o. Ó tún ṣe mí sí nínú owó, nínú ọmọ, àlàáfíà òun ẹkú balẹ̀ ọ̀rọ̀. Ibi ò ní bá ọ, ojú rẹ ò ní ríbi. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún. Ọkọ ò ní kú mọ́